ǹjẹ́ ní àwọn project tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ tẹ́ dáwọ́lé bóyá ilé kéwú ni o bóyá mọ́ṣáláṣí tẹ́ ti ń kọ́ àwọn ẹ̀ ní ẹ̀kọ́ ẹ̀sìn ni àbí àwọn nǹkan míì kí ni àwọn nǹkan tẹ́ ń ṣe láti mọ benefit àwọn àlùmọ̀. Ọlọ́run ó san yín lẹ́san rí ní project ó alhamdulillah abẹ̀rẹ̀ àwọn kọ̀ọ̀kan pẹ́pẹ́pẹ́ kọ́lọ́kọ́ àlùbáríkà sí even though ó bẹ̀rẹ̀ mutaakhiran ó pẹ́ tó sì fa ni pé kété tí mo dé láti Saudi so Ọlọ́run kádàrá pé mo travel mo rí appointment as a lecturer ní Nasarawa láti 2010 títí di September 2021 so àwọn project tí tó wà ní Nasarawa lọ́pọ̀lọpọ̀ rẹ̀ so nílé àwọn èyí tó ń lọ nílé ìbọn tó wà ń bẹ̀ náà ni madrasa àti tàwọn obìnrin so wọ́n ń pè ní madrasa Ummul Fadl li tahfiz al-Qur'an wa dirasat al-Arabiyya ọmọ ni wọ́n mójú tó yùn nígbà wọ́n ń ṣe nínú ilé lọ́dọ̀ mi ní táǹkẹ̀ nínú ọgbà àti mi ò sí nílé so bẹ̀rẹ̀ tí ń rọ̀nù ẹ̀ bàtà padà dé tọ́lọ́n kájàrà ikú ya padà darí padà sí Ìlọrin òun lọ́lọ́run ní kí Jami'atu Taybah Academy ó dìde for learning and community service community service community development Taybah Academy for community service Jami'atu Taybah لخدمة المجتمع للتعليم وخدمة المجتمع so àwa nàkọ́lá ilé kí ó tàwọn obìnrin òun bẹ̀rẹ̀ láti 2008 bá a ṣe dé gbára ló ti bẹ̀rẹ̀ alhamdulillah rabbil alamin àwọn ọlọ́run ti ní káwọn obìnrin torí obìnrin nìkan náà ń kọ́ so wọ́n ti ọlọ́run ti ní ká parí Kùránì gan kódà ọ̀pọ̀lọpọ̀ wọn gan Èjìgbò Èdìdì Abẹ́òkúta Ìjẹ̀bú ẹ̀bùkọ́sọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Jami'a Ìlọrin ni wọ́n University Ìlọrin so yìí ń lọ den tí táwọn ọkùnrin so wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ Madrasa Taybah so òun ti basic inú ti conventional school then wá sí kú táwọn Madarisa Arabiyya gangan yìí náà ti bẹ̀rẹ̀ òun náà ó ti ṣe díẹ̀ ti school gangan ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ but ti school táwọn Madarisa Arabiyya òun ó ti ṣe díẹ̀ so a sì ní ládìyàn pé pẹ̀lú ògùn tọ́lọ́run kọ́lọ́run kó ṣe ìgbàláyé jù báyìí lọ so àwọn sáìtì bí náà la fẹ́ develop fún classes àti àwọn mọ̀rọ́fíkù mi so bí lè bọ́fà ìlà àwọn hílẹ́kù ọ̀dọ̀rọ̀sùn ìlúmíyà. So it's about 1.5 hectare of land. So masalasi bí masalasi bó ṣe pàṣẹ stage rẹ̀ ó bẹ́ndì ó jẹ́ kó jẹ ilẹ̀ ọ̀ focus ní wípé nítorí ẹ pé kìí pa àti kọ́ ká tó mọ kíbúlà tó káfẹ́ kan ṣe bí ó ṣe kí kó wá láti bẹ́ndì rẹ̀. Ó tún súnmọ́ ẹgbẹ́ fẹ́ǹsì lọ́hùn so àyè ṣì wà fún other project so bó sáyé bí èèyàn fẹ́ kọ́ upstairs síbí ìlọ báyìí ó tó bẹ́ẹ̀. so bí wọ́n ti carve out no plan ti carve out mọ́sálásí so wọ́n á yọ bíbí like u form when wọ́n yọ ti ẹ̀rọ àwọn ènìyàn ti school wa. tàbí hostel fún àwọn akẹ́kọ̀ọ́ so but gbogbo ẹ̀ náà tó la project. Wọ́n ṣe rọrùn. Allahumma.